èmi ní High Chief Yusuf Akínadé Ayọ̀ọ́lá Láyínká wà Basọ̀run ìlú Ọ̀yọ́, the Prime Minister to ikú bàbá yèyé. Tí a bá wo agbára tí àwọn bàbá ńlá tèmi tọ́lọ̀ ń gbé fún wa lórí tí a ń jẹ́ Basọ̀run. Basọ̀run là ń pè ní bàbá ọba. Àwa là ń fi Aláàfin sórí àpèrè. Aláàfin school is not for sale. It is so important to Yoruba land that níta ẹjọ́ bá ti lọ gbowó mi ò ní kí wọ́n lọ sí Ọ̀yáká. I will take them to EFCC. Bàbá tí wọ́n dá EFCC sílẹ̀ àwọn náà wọ́n kú jókòó yìí. Ojú wọn ni mo ṣe ń sọ. Kí àwọn Ọ̀yọ́mèsì lọ jọ̀wọ́ ara wọn fún àjọ EFCC fún ìwádìí lórí ẹ̀sùn gbígba mílíọ̀nù 15 náírà 15 million naira lọ́wọ́ ọmọ oyè sípò Aláàfin. Oríṣiríṣi àwọn ìgbìmọ̀ afọbajẹ nílùú Ọ̀yọ́, àwọn Ọ̀yọ́mèsì ti wọ gàù. Ìdí ni pé ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó wà nílùú Ìbàdàn ti pàṣẹ pé kí àjọ tó ń ṣe ìwádìí ìfimúfínlẹ̀ lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ ṣíṣowó ìlú báṣubàṣu EFCC lọ tanná wádìí wọn. Adájọ́ Ìkéré Akpan lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ wá wọ́gi lé ẹjọ́ tí olóyè 5 lára àwọn Ọ̀yọ́mèsì náà pè wípé kí ilé ẹjọ́ dájọ́ EFCC lẹ́kùn láti máa tanná wádìí àwọn. Ṣáájú ní àjọ EFCC ti ránṣẹ́ pé àwọn Ọ̀yọ́mèsì náà láti lọ sọ tẹnu wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n gba mílíọ̀nù 15 náírà lọ́wọ́ ọ̀kan lára àwọn ọmọ oyè tó ń du ipò Aláàfin, ìyẹn Lukman Gbadegẹ̀sìn. Àtàndá àti Oyèwálé jẹ́wọ́ pé àwọn afọbajẹ yan Lukman Gbadegẹ̀sìn gẹ́gẹ́ bí Aláàfin tí yóò gorí ìtẹ́ lẹ́yìn tí àwọn gba mílíọ̀nù 15 náírà lọ́wọ́ rẹ̀. Nígbà tó ń ṣàlàyé bí ìgbésẹ̀ náà sì lọ, agbẹjọ́rò fún àjọ EFCC SM Galandachi sọ fún ilé ẹjọ́ gíga náà pé méjì lára àwọn olóyè Ọ̀yọ́mèsì náà, Lámídì Oyèwálé àti Asimiyu Àtàndá, ti jẹ́wọ́ fún àwọn pé ọmọọba Gbadegẹ̀sìn fún àwọn ní mílíọ̀nù 15 náírà lásìkò tí wọ́n ń ṣèpàdé pọ̀ láti yan Aláàfin. Àjọ EFCC fi kún pé Àtàndá àti Oyèwálé jẹ́wọ́ pé àwọn afọbajẹ yan Lukman Gbadegẹ̀sìn bí Aláàfin tí yóò gorí ìtẹ́ lẹ́yìn tí àwọn gba owó náà lọ́wọ́ rẹ̀ tán. Lẹ́yìn èyí ni àwọn Ọ̀yọ́mèsì gba ilé ẹjọ́ lọ pé kó dẹ́kun láti máa dúnkookò dún mọ̀wúrúmọ̀wúrú mọ́ àwọn mọ́. Ṣùgbọ́n adájọ́ Akpan ní ilé ẹjọ́ kò lè dá àjọ EFCC lọ́wọ́ kọ́ láti ṣe iṣẹ́ rẹ̀ tí òfin gbélé lọ́wọ́, èyí tó ní ṣe pẹ̀lú títan iná wádìí àwọn ẹ̀sùn àjẹbánu nídìí owó náà. Adájọ́ ní ìgbésẹ̀ àjọ EFCC láti tanná wádìí ẹ̀sùn gbígba owó ẹ̀yìn tó tó mílíọ̀nù 15 náírà tí wọ́n fi kan àwọn Ọ̀yọ́mèsì náà kò túmọ̀ sí pé wọ́n ń tàbùkù tàbí dúnkookò dún mọ̀wúrúmọ̀wúrú mọ́ wọn. Àwọn Ọ̀yọ́mèsì márààrún tí ìgbẹ́jọ́ náà kàn ní olóyè Yusuf Ayọ̀ọ́lá tí í ṣe Basọ̀run ìlú Ọ̀yọ́, Lámídì Oyèwálé, Sàmù, Asimiyu Àtàndá, Àgbàkin, Hamsat Yusuf Akínnekú àti Wakil Oyèdàpọ̀. Ètò ìgbẹ́jọ́ náà sì ló bọ́ sí àsìkò tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé kéde ọmọọba Abímbọ́lá Akeem Owóadé gẹ́gẹ́ bí ẹni tí ó gun orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ tí í ṣe Aláàfin Ọ̀yọ́. Tó ká wí fún ni ká gbọ́ àwo níṣe, ká sọ̀rọ̀ fún ni ká gbà àwo níṣe, àwo ìfẹ́ àfọ̀gbà nìkan ní mú ní tìka àbámọ̀ bọ̀nù. Ọláyíwọlá Moruf lórúkọ mi, Ọ̀yọ́mọláàfin ni mí òjò pàṣẹkẹrẹ mọ́dẹ ọmọ Àtìbà. Mo kí gbogbo olórí, mo kí gbogbo ẹlẹ́mù, mo kí ọba tuntun nílẹ̀ kóòtù òjíire. Ẹ̀yin Ọ̀yọ́mèsì, bàbá mi nìyẹn. Kọ́rọ̀ yìí tó dì báyìí kó tó di pé ọmọọba Ṣèyí Mákindé wọ́n máa fa owó ọmọ oyè sókè. Mo ti pè yín, mo pè yín lákèésí lórí Àtìbà TV. Mo ní ẹ ṣàtúnṣe. Ìjọba ju gbogbo nǹkan lọ, tá a bá fẹ́ máa tanra wa jẹ lókù. Ẹ má fojú àná wò kú kẹbọrọ ọmọ bàbá wa lásọ. Bàbá, tá a bá la fẹ́ ṣe nǹkan bó bá ṣe yẹ kó rí, tí bó bá ṣe yẹ kó rí ọba ti ṣe é ṣe ẹjẹ́ á ṣe bó bá ṣe gbà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ tàn mọ́lẹ̀ sí nǹkan kan. Tó bá ṣe pé tòótọ́ l'Ọ̀yọ́mèsì gba owó, èmi ò rí owó ń bí àdánwò, ẹ má bínú. Ibi àti ṣe là á ti jẹ. Ṣùgbọ́n owó tẹ́ ẹ gbà ṣé di òdodo lẹ gbà sí? Tó bá ṣe pé lóòótọ́ ẹ
ìpínlẹ̀ gbà. Ǹjẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ, ǹjẹ́ ńlẹ́ sì tó ẹ fi gba owó? Wípé mo kó àmọ́ lápẹẹrẹ. Àjàbọ́ kùn sí lọ́rùn ọ̀pẹ, ibi tá a bá bágún náà làá bá sọ̀kalẹ̀. Nínú Ọ̀yọ́mèsì, ìjọba ti rí gbọ́, EFCC ti mọ̀, báwọn méjì ti wà, wọ́n ti jẹ́wọ́, wọ́n ti sọ̀rọ̀ síta. Irọ́ kílẹ̀ tó fẹ́ fi rọ́bù kọ́bọ̀ lójú fún. Àwọn ìrìn àjò yìí tó bá ṣe pé lóòótọ́ lórí bẹ́ẹ̀, ẹni tẹ́ ẹ fẹ́ gbépò fún kọ́ lẹ fẹ́ kó bá, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbéyàn sípò kọ́ lẹ fẹ́ kó bá, ṣùgbọ́n ẹni àwa tí wọn ó jọba lé lórí, àwa la níṣòro. Torí pé ó ní bí wọ́n ṣe é ṣe ká tó dáyé, ó ní bí wọ́n ṣe ń ṣe nígbà tá a dáyé, ó ní bí wọ́n ṣe ń ṣe. Wọ́n dẹ̀ ní ẹja sí bí wọ́n ṣe é ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí. Ṣé bẹ́ẹ̀ lẹ ṣe rí? Ṣùgbọ́n tóbìnrin bá ṣetán tí ó rárò jẹ̀bi àbí tí ó rárò jàre, yóò pò wọ́n nígbòhùn láwọ̀. Àwọn èèyàn máa pé tinú abẹ̀rẹ̀ abóyè ńkọ́. Kíjọba ó tó lè gba ọ̀nà bí owó, kí wọ́n tó gbabẹ̀ mú Ọ̀yọ́mèsì, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ti ní tó ṣáájú. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dúró nídìí òdodo, tẹ́ ẹ bá dára yín lójú, tífẹ̀ẹ́ àti ìṣọ̀kan ń bẹ láàrin yín, tẹ́ ẹ sì mọ̀ pé tòótọ́ lẹ gbowó, tẹ́ ẹ sì mọ̀ pé lórí òdodo lẹ gbowó lé lórí, kò sí ní tó ní kẹ́ ẹ má yọjú sí EFCC, kò sí ní tó ní kẹ́ ẹ tún sáré lọ pé gómìnà lẹ́jọ́. Bí ìyá ọba tiẹ̀ pé gómìnà lẹ́jọ́, yóò jẹ́ gómìnà tí ó mòfin, yóò jẹ́ gómìnà tí ò lẹ́tọ̀ọ́, yóò jẹ́ gómìnà tó ṣe pé ọ̀rọ̀ ìlú òye. Ẹnjìnìà Ṣèyí Mákindé ọ̀jọ̀gbọ́n ni, ọlọ́gbọ́n ni, olóye ni, ẹni tó kápá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Kódà gbogbo àwọn gómìnà tá a ti máa tọ́ka sí lọ́yọ̀ state pé lágbájá strong, tàmọ̀dó burú, lágbájá ṣe kinní kan, kò tí ì sí gómìnà tó dàbí Ṣèyí Mákindé. Ẹ̀já kúlàkú lẹ́kọ̀ọ́ tá a bá fẹ́ tara wa jẹ lókù. Talk and do ni, talk and do. Ṣùgbọ́n ọmọ tó dé ọmọ tó tù. Tójú èèyàn bá dẹ̀ là tó kàwé ju báírò lọ, kódà tó pé ìwé yíyọ ju láìbírì lọ lọ́wọ́ ẹ̀ ní ayé tá à ń lò lọ ẹ̀. Láyé tá à ń lò lọ ẹ̀. Kò sí bó lẹ́yìn wípé kó o lè dúró nídìí òdodo ló fi máa ṣe everything, ló fi máa wà successful. Kò wá sí bó o ṣe lè kàwé tó, kò sí bó o ṣe lè gbà tó, kò sí bó o ṣe lè mòye tó, kò sí bí kankan ṣe lè yé ọ tó, ìjọba ju ọ lọ. Sọ́tàn. Ìjọba sẹ́rí gbogbo ohun tó tiẹ̀ ń jẹ́ oyè lásìkò yìí, gbogbo èmi lọ bá ní Sàámú ní Basọ̀rún ní mí káàkiri kan mọ jẹ, gbogbo ohun tó rí ọjẹ lásìkò yìí ó tẹríba fòfin ni o, ó tẹríba fòfin. Ìyìn sọ tìlú mi o, lọ́yọ̀ stéètì ó tẹríba fòfin ni o. Torí gómìnà ọmọ sọ fún wọn pé tófin bá fírì rẹ ó fírì rẹ. Ìyìn fẹ́ mọ̀ bó nǹkan kan ti ọ̀kan tí ìṣẹ̀lẹ̀ rí kí n rí rí. Torí mo mọ̀ pé òfin bá mú gómìnà gan fún rẹ̀, wà láì fúnra rẹ̀ ní ọ̀lọ́ fi jọ̀wọ́ rẹ̀. Torí ọ̀rọ̀ òfin yẹn ti lágbára báyìí lọ́yọ̀ stéètì. Mo ṣe mistake kan jò ní, mo tètè padà ní, mo tètè sá padà ní. Mo tètè lọ san penalty tán fún mi ní lórí driving nípínlẹ̀ Ọ̀yọ́. Sọ̀ǹtàn ra rẹ̀ tá a sì fẹ́ nù. Tásà bá ti pọ̀ jù, tásà bá ti pọ̀ jù fẹ́ lọ, ìmọ̀ bà nǹkan jẹ́ ni, wàláhì ìmọ̀ bà nǹkan jẹ́ ni. Mo tún fi ti Sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà, mo tún fi ṣe àkàwé fún gbogbo àwọn Ọ̀yọ́mèsì ìgbà náà. Mo ní ṣèbẹ̀ẹ́ rí, ṣebí former ni, ṣebí former governor lọ́yọ̀ state ní Sẹ́nitọ́ Rasheed Ládọjà. Bó ṣe jẹ́ former governor tó, nígbà tí ìjọba ní bófin ṣe wíre, ṣé wọn ò padà sọ̀rẹ́ńdà fún wọn ni? Kí ló wá dé tẹ̀yin Ọ̀yọ́mèsì tẹ́ fẹ́ kóra yín sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ? Ta ni ọmọ pòyí, ta ni ọmọ yìí lọ́yọ̀ Aláàfin? Sọ yẹ kí wọ́n mọ̀ já Aláàfin lẹ́yìn Ọ̀yọ́mèsì? Sọ yẹ kẹ́yìn Ọ̀yọ́mèsì kẹ́ ẹ mọ̀ ní part lórí bí wọ́n ó ṣe já Aláàfin Ọ̀yọ́? Ìrègùn wo lẹ fẹ́ ní lórí Aláàfin níjọ́ aláyé ti dáyé? Ọ̀yọ́mèsì ní fa owó ọmọ oyè sókè, Ọ̀yọ́mèsì ní fọmọ oyè ránṣẹ́ sí gómìnà, ṣùgbọ́n yóò ní bẹ́ẹ̀ ṣe tó
sẹ́rí tẹ́ ẹ bá tó ń fojú àná ojú ìjọba àná ìjọba àjẹta tẹ́ ẹ bá fi ń wo ilé ayé ti kú òǹbí tá a gbé sí i. Bàbá ẹyọ kan tí máa ń dùn mí ni wípé gbogbo àwọn bàbá tá à ń sọ yìí tí ẹ bá tiẹ̀ sí lórí social media tí kì í ṣe ìwé ayé ìsìn lẹ́ka ẹ ní àwa ọmọ tá a wà lórí social media ẹ ní àwa ọmọ tá a ka táàtà ẹ ní àwa ọmọ tá a mọ̀ báwo lágbára ìjọba ṣe tó. Kábíyèsí Aláàfin kú bàbá yèyé bí bàbá ṣe burú tó bí bàbá ṣe gbóná tó bí bàbá ṣe lákin tó ní gbogbo ẹ̀ wàláì bàbá bẹ̀rù òfin bàbá sì bẹ̀rù ìjọba. Bàbá máa bu ọlá àtọ̀wọ̀ fún ìjọba ni nítorí bá wá fi mú afọ́jú tó bá ní tó bá lẹ̀mí lóko èmi náà lé ọ lódùrọ̀ ó ti tẹ nǹkan mọ́lẹ̀ ni nítorí bá mú bàbá tí wọ́n bá fi kọjú síjọba páwọn ọba jọba jà wọ́n dúró lórí ààrẹ ni wọ́n dẹ̀ rí pé òfin fẹ́fọ́ àwọn. Bàbá ò kì í jíjẹ bíi Aláàfin àná ò kì í jíjẹ bíi Aláàfin àná ò kì í bófin jà Aláàfin àná máa ń mófin lọ́mọ fi jà ni. Nínú ìtàn tẹ́ ẹ sọ bàbá Basọ̀run wípé ìjọba ẹ má láàfin mọ̀ sí lórí àpèrè ẹ̀yin sì lẹ́ ń dúró gẹ́gẹ́ bí ipò Aláàfin kí ló wá dé tẹ́ fi wà jọ bàbá yẹn ẹ súnmọ́ wọn dáadáa. Ṣùgbọ́n bí tọ́rọ̀ dé yìí ẹ mọ̀ pé Tọ́kàndò ní gómìnà Ọ̀yọ́ state èmi bẹ̀ yín ẹ tètè rìnrìn àjò yín bó ṣe yẹ kẹ́ ẹ rìn. Wọ́n ní gómìnà ìgbẹ́bẹ̀ irọ́ ni wọ́n ní ìlú ìgbẹ́bẹ̀ irọ́ ni kò sí bẹ́ẹ̀ dá ó ṣe wà tí ò ní aláyàfi. Ẹ fọra yín mọ́ torí ọjọ́ iwájú ẹ lọ jẹ́ pé EFCC ṣùgbọ́n ẹ rin àwọn ìrìn àjò kan kẹ́ ẹ tó lọ tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ jẹ́ pé EFCC tú gọ́vnà Ṣèyí Mákindé lẹ́ẹ̀fì lọ rè jẹ́ pé tẹ́ ẹ bá lọ dápè jẹ́ ó ṣeé ṣe kọ́rọ̀ ò lẹ́yìn. Ẹ gbà fẹ́ni tọ́lọ́run gbà fún ẹ má fojú ọjọ́ orí wo gọ́vnà Ṣèyí Mákindé ẹ má tara ẹnìkan ẹ má tara rẹ̀ ṣubú látara aráàlú. Ó yà mí lẹ́nu gbà mọ́ra kọ́lé kan táwọn èèyàn ń kọ́ bí ìjẹrin bí ìjarun pé gómìnà fọwọ́ ọmọ oyè sókè lọ́yọ̀ọ́ àwọn Ọ̀yọ́ tako mú ní Ọ̀yọ́ wo ta ní tó ń ta lọ́tàkù ta ni ọmọ boni ará aboni ọ̀dọ́ ni àbọ́kùnrin obìnrin ni àbóbìn ká gbèsè pé tí ò ní wọn lórí ẹ̀. Ọ̀yọ́ lè nífẹ̀ẹ́ yín bàbá Ọ̀yọ́ lè nífẹ̀ẹ́ ọmọọba Lukman Gbadegẹ̀sìn ṣùgbọ́n wọn ní nífẹ̀ẹ́ yín ju ara wọn lọ. A lè nífẹ̀ẹ́ yín kò sí bá a ṣe lè nífẹ̀ẹ́ yín tó kò sí bá a ṣe lè nífẹ̀ẹ́ ọmọọba Lukman Gbadegẹ̀sìn tó a lè nífẹ̀ẹ́ yín méjèèjì ju ara wa lọ. Torí àìmọ̀ pé àìlọ́ba nípò ó ń jẹ́ ká sọ àwọn nǹkan kan nù ó ń jẹ́ káwọn nǹkan kan máa nù wá. Ṣùgbọ́n àdúrà tá a máa gbà ni pé ọba Ọ̀yọ́ ìṣọba lásán ọba wo ni òun ní jẹ́ kọ́yọ̀ ó rẹ̀yìn ọba wo ni òun múlẹ̀ síwájú bá lu Ọ̀yọ́ yóò jọba tí wọ́n bá fi òótọ́ ọ̀nù yàn yóò jọba tó yẹ pé òun ló tọ́ sí òun ló kàn òun ló yẹ. Ìdí nìyẹn o tó fi jẹ́ pé nígbà tí gómìnà sọ àwọn ìrìn àjò tí wọ́n rìn tí wọ́n sì sọ àwọn nǹkan kan tẹ́ ẹ ṣe tó kù díẹ̀ káàtó nígbà tí wọ́n fa ọwọ́ ọmọọba Abímbọ́lá Òwò Adésókè tí gbogbo Ọ̀yọ́ fi gbà gbogbo Ọ̀yọ́ ló gbà gbogbo ẹni tọrẹ ẹni tí ó gbà ò ní sọ wọn à lè sọ báwo lẹnìkan ṣe máa sọ láàrin èèyàn billions. Bàbá mi nìyí olóyè Sàámú Alápinni bàbá Akíndékú bàbá Basọ̀run Ọ̀yọ́mèsì látòkè délẹ̀ ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ húgi ọ̀tẹ̀ láàrin ara yín kẹ wá gbégi ìfẹ́. Mo nígbàgbọ́ pé ní tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bọ́lọ́run sì ṣe fẹ́ nìyẹn kò sí ní tó kù ju ká ẹjọ́ jókòó kẹ kọ́kọ́ wá rẹ́pọ̀ sáàrin yín lọ lẹ́yìn rẹ́pọ̀ ẹ mọ̀ bí ẹ ṣe pé àwọn àgbààgbà
ẹ mọ́ pàlájà Mọ̀nsúrà Sùmọ́nù, ẹ mọ́ pè lọ́mọ yín, ẹ fọ̀tá sọ̀rẹ́ kẹ́ ẹ lè bá àrọ́ náà lọ. Ẹ tọ́ka sí gbogbo àwọn ìkàn àwọn àgbààgbà, ẹ yanjú ọ̀rọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́ ẹ tó lọ rè dá òfin lóhùn. Ẹ ṣètò bó bá ṣe tó àti bó bá ṣe yẹ. Ẹ má pìtàn mọ́ lásìkò yìí. Ìtàn ò lè ṣiṣẹ́ o. Ìtàn ò lè ṣiṣẹ́ o. Ìtàn ò lè ṣiṣẹ́ o. Ìjọba ńlọlọ́run ń lò tí ń darí ayé lọ́wọ́ yìí o. Béèyàn ò bá gbà, èèyàn ka kíkà àbámọ̀ bẹnu o. Elédùmarè ò ní jẹ́ kíkà àbámọ̀ bẹnu o. Torí pé ẹ jẹ́ bàbá mi, ló jẹ́ kí n máa bá yín sọ̀rọ̀ báyìí o. Ojú ò ní tì yín o. Ẹ tọ́ bó ṣe yẹ kó kẹ́ ẹ tọ́, ẹ rìn bó ṣe yẹ kẹ́ ẹ rìn. bí a ṣe Báṣọ̀run gan la láṣẹ lọ́yọ̀ọ́ nílùú Ọ̀yọ́ tó sì máa ń jẹ́ ọwọ́ ọ̀tún Aláàfin àjọ ṣèjọba ni. Báláàfin bá ti gbéṣẹ̀ kò ní ìdí pé kò rí bí ìlú kan kó ráwa máa wò pé nìkan ni àwọn èèyàn kan Báṣọ̀run náà ló next láti máa tọ́jú àyèyàn gbọ́dọ̀ fíkànsì àyè Aláàfin fíkànsì tẹ́lẹ̀ mi ò tún fi débẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ni mo dúró gẹ́gẹ́ bí Aláàfin bẹ́yẹn kan bá wá wọ́n bá lòun lọ àfin tó bá lọ síbí yóò bá wọn àìmọ̀wọ́ ọba ń bẹ̀ ta ní kí wọ́n dúró síbẹ̀ pé kí wọ́n máa mójútó ààfin. Lẹ́yìn yẹn kò sẹ́nìkan ọmọ ọba kan ò lè wá ń bì kan tó ní nígbàdẹ́pọ̀ mi lọ́mọ Aláàfin lánàá nǹkan tó wá kó àfi tó bá wá bí tó wá gba àṣẹ lókùtù tó bá fẹ́ sí bẹ́ẹ̀ tó bá yẹ kó lè ṣe é tí ó bá jẹ́ bẹ́ẹ̀ níjọ́ tí Aláàfin ti lọ tá a ti sùúrù gùn gbogbo agbára tó bá wà Anthony tó wà ń bẹ̀ ọ̀dọ̀ mi ló wà. Orúkọ mi ni Yakubu Mustapha tí mo jẹ́ olóyè Ọ̀tún Ẹ̀fà lábẹ́ Aláàfin bàbá wa ikú bàbá yìí nígbà ayé wọn. Ọ̀tún Ẹ̀fà sí Aláàfin jẹ́ gẹ́gẹ́ bí wọléwọ̀de débi pé ntí ọba ọba jẹ ntí ọba ọba mu tọba bá jáde tọba lòde Ọ̀tún Ẹ̀fà jẹ́ni tó lè yí pé olúwa mi wọ́n jẹ́ àjókòó bí jẹ́ àmọ́ lọ́lé níbi tí ọba ti sùn Ọ̀tún Ẹ̀fà gbọ́dọ̀ mọ ibẹ̀. Ọ̀tún Ẹ̀fà wà gẹ́gẹ́ bí alámòjútó fún Ṣàngó lábẹ́ Aláàfin. Gbogbo aláàjẹ ẹ̀dá kan bá ń ṣe kábíyèsí fàlàjì. Kábíyèsí Àkàndá. Àkàndá mọ̀ nígbà bàbá ẹ má pè máa pé èmi ṣe ébèrè. Àwáyé kò sí. Nígbà wáṣẹ̀ bàbá wa òun lọ jẹ́ bíi president all over nílùú wa ń gbà yẹn tó jẹ́ pé a fi ń pè ní ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ògbóná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ìgbín ni kò sí ọba méjì tó gbà Aláàfin lọ tó já láṣẹ ńgbà yẹn. Àwọn apò tí ó délé nì tá a fi ń jẹ́jọba ní gbogbo ilẹ̀ yìí Aláàfin lọ gba àwọn white tọ́jú òyìnbó ńgbà náà lálejò tó gba gbogbo instrument of bíjọba ó sì máa ṣe bí nǹkan torí pé Aláàfin ní dájọ́ gbogbo nǹkan nígbà wáṣẹ̀ tó yẹ pé tí nǹkan bá ṣe lọ́jọ́ bá pa lọ́jọ́ bá pa bọ̀ lẹ́yìn ẹni ọ̀dọ̀ Aláàfin gbogbo wa